Africa Content TV. Àwọn máa ń sọ kìíní kan báwo ní Fújì, ó tá a máa ń jẹ lẹ́nu lámọ̀ bí tèmi gan, tá a lè ní kọ́rẹ́nsì ẹ máa fi mí sí irú wọn. Bí mo ṣe dúró táyìnbó, mo dúró tí dọ́jú alẹ́ mi láti jọ wà, ó ṣe 25 years. Aláyé máa ń wá sí náà kù mí nínú àpẹ̀sà nínú Krista, kó wá lè lónìí. Kì í sọ pé Táyìndé báwo ni, èmi ò kì í jalè. Mo ti ṣiṣẹ́ sílẹ̀, ọmọ mi ń gbowó, mò ń gbowó. Ó jẹ Yusuf fọdún mẹ́jọ, ó tó yàn jẹ dọjọ́ alẹ́. Látọ̀ wá sọ pé èmi náà ó ń jẹun, mo ń gbowó lọ Àyìndé. Ọwọ́ mi, olórí gbé yàn rí o. Àyìndé ìbára yàn tèmi. Ọwọ́ mi Àyìndé ti gbé yàn rí o. Ìbára yàn tèmi. Ibi kan sí gbé àrí o, kádàrá ò máa bọ̀ ní. Àyìndé ẹsẹ̀ ló máa ń sáré o, orí òwe mi lọ. Àyìndé ọdún ọmọ o, ó dá ẹ̀ ń gbọ́ mi lọ́dá lórúkọ ẹ̀sìn fi ṣe kọrin ẹnu mi. Àìrí bẹ́ẹ̀, kákú síbẹ̀. Àwọn tó sì mí gbọ́, wọ́n lè ní mọ̀ ọ̀gbẹ́ nìkan. Wọ́n sọ pé tábà ní ìparíṣègò kí wọ́n di ìrìn àyàn olómọ pọ̀ kí n ṣèyàn bẹ́ẹ̀. Àbí tí wọ́n fowó bọ̀ mí lẹ́nu kí n máa wíwì kúwì lórí ìṣe èmi kọ́. Àpàdé mi kọ́ ọ̀rọ̀ sí, wọn kì í ṣe ọ̀rọ̀ lọ́tẹ̀ ọmọ òun ò ṣe bá bínú. Gbogbo wọn Àyìndé, mo wọ́n ṣe Àyìndé, wọ́n bàtà Àyìndé, Àyìndé. Ó rán màmá mi nínú mọ́kà nígbà tó dúdú. Tó dàbí ẹni pé kò sẹ́ni tó lè má kàrí, Àyìndé mú màmá mi lọ. Ó mọ̀mọ́ lẹ́yìn mi lọ. Tí má gbàgbé, Àyìndé náà àbínú. Kẹ́ ẹ gbọ́dọ̀ sí lọ́rùn báyìí, tí mo sì ní máa ṣe. Ó ní gbọ́dọ̀ lẹ́yìn máa sọ́dọ̀ tí mo sì ní máa ṣe. Wọ́n mọ bá ṣe ń tó lẹ́kọ̀ọ́, wọ́n mọ bá ṣe ń tó lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n má lọ àwọn ará ń tò Ìbàdàn. Ẹ̀gbọ́n mi ni ó ní ẹ má sì ń pè mí ṣáma, ó ní àfi tó bá múra fún mi ni. Ó kò ṣùgbọ́n káà máa múra fún lọ́rìn. Tí bẹ́ẹ̀ mi bá wá wájú mi ti bá ní, tí wàá lè ṣáma, á ní báyé. Yá máa ṣàdúrà kó bọ́ sí mi lọ́wọ́. Ó ní kò tí ì bọ́ sí mi lọ́wọ́. Tọ́mì ni mo ń parí, ajá ní mi rí ìtọ́mi, ẹ̀kọ́ mi. Ìgbà tó wá pọ̀ tún náà, ọba bó ní Yéṣùbù náà máa gbéra fún tọ́mì. Wọ́n tún wá gbé mi. Ó tún ní sọ́mà, ó ní káyé. Ilẹ̀ máa ń mọ́. Ó ní wọ́n pa ọ̀nà asọ́dà. Wọ́n pa ní anúdà, láì lónú kọ́rẹ́nsì kájọ wá sọ pé ojú aṣọ, èèyàn máa ṣe odi aṣọ wọ̀. Ó ní má tí ì pè ní ṣe àmàlù. Láì lónú kọ́rẹ́nsì, àfìgbàdá ọ̀húnra wọn. Mùsùlùmí ọmọ Akínsọ́yà, aláwọ̀ òní ìrẹsẹ̀ ló má ṣàṣẹ òògùn. Àìdẹ́wò sí ní ìgbé máa yọ lọ́gbọ́n orin tí mo kọ́. Ìtumọ̀ ẹ̀ náà nù, ó gbọ́kù òdòdó mi náà gba àdánù. Òdòdó àárọ̀ mo kọ́, bẹ́ẹ̀ bá mi bí. Orin ni mo kọ ẹ̀jẹ̀ rẹ nípa ọ̀rẹ́ sí. Ọmọ òun ṣe bá bí. Gbogbo oríire wa tó wa lọ́wọ́. Ó máa tó kúndẹ̀ lọ́sìn lọ́wọ́. Ó máa tó tàbá sẹ́kò lọ́wọ́. Ó máa bá ìdẹ́kùn sí ìlú. Ó máa tó yín lọ́wọ́. Lórí ọkọ̀ ẹ. Wọ́n náà mẹ́ta mọ́ ọ̀hún nínú. Ẹnìkan ń jọ́kọ̀ oníbàárà olúkọ́rẹ́sì máa kí mo ní kí ló dé. Ṣé máa kí ti ẹ mọ́tò mi? Oníjọba Madam Sajẹ wọ́n ń ṣèdánwó.
wọ́n wá pé lẹ́ẹ̀kan ó ṣe tó tán sí madam Sagafẹ́jọ́ àwọn náà fura páyìndé gangan ló gbé gbogbo nǹkan yìí wọ́n bá ní madam Sagafẹ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n pèrò aláàbò Àyìndé olú àwọn ti gbé ráì ó ní ẹ̀kọ́ owó mò ń bọ̀ Àyìndé lọ́ọ́ kírun ni ọlọ́jọ́ ẹ̀ tó ṣe respect ìjọ ànábì mò ń pọ̀ Àyìndé Músílì yìí ò ní tẹ́lẹ̀ lọ́wọ́ ọba Àyìndé Músílì yìí olú ọmọ. ẹbí omi bá a lọ. President to me Àyìndé tó bá ṣẹlẹ̀ mí Àyìndé a ti máa lóhun president oníkọ́rọ́sì wọn ò tí ì di president ayé ń bọ̀ ni ẹni tí ò bá ti di gbòòrò òmìnira ó máa pẹ́ra ẹ̀ ní gómìnà bó o bá ti jẹ sínétọ̀ má sọ pé wọ́n sínétọ̀ bó o bá ti jẹ kánsílọ̀ tó bá ní wọ́n kánsílọ̀ wọ́n máa yí bó o bá ìbátan mọ̀ mi jẹ́ House of Assembly tó wọlé àkọ́kọ́ ìbátan gbàgbó tìbò mo lọ bá Àyìndé ní sùúrù márùn nínú ilé mo lágbèsè lẹ́ẹ̀kejì ẹjọ́ bàbá drawing lẹ́ni southwest constituency one bí ẹ bá ti pàṣẹ onídàáyé wọn bí lórí ẹ ọmọ mi sóòrè yìí wọn sóòrè yìí ó wà. Músílì olóòlò ìdílé ọmọ tó. Bábí àṣírí a máa túlé kíní ẹ̀kọ́ tẹ́tẹ́ bó ṣe ní kíní ẹ̀rí mo ti gba àwọ̀ ẹ̀rí ẹbí àìní ẹbí. Alájẹ rí ṣe. Ọ̀gá wàláì ọlọ́run mo ti gba àwọ̀ ẹ̀rí. Wàláì gbàgbà owó ló fi gbà á. Kò ń ṣe kó. Owó ọ̀dà tí o bá sọ owó mo fi gbà kí ni mo fi gbà kí ni wọ́n fi gbà. Alájẹ rí ṣe. Àbò ìlú àbò. Tó bá kéde. Big London wá sí ìlú. Big London gbogbo tó bá sọ fún mi mo sọ jáde yìí. Ìwọ la tó mi lọ́dà Àyìndé Músílì ìlú. Gbogbo ọmọ bá so wá ti tòmí táyé bó ṣe ń lọ rè. Jàtó mo ò lójú méjì. Jọmọ bàbá ẹlẹ́ràn ìwọ lọ. Ọmọ nínú ọjà sàárẹ̀ o. Lakers nínú France, Amadu ló wá sílé. Ìsìndáwà. Mo ti ṣe owó tó wà ń gbèfé yìí. Mo ti ṣe iye tó jẹ́ lọ bíi 3.5 million. Mo ti gba 1 million sàkáǹtì. Ìpínlẹ̀tì. Owó ìwọ̀n tó bá ti wà nílé náwó. Mo mọ ẹni tó máa jẹ́. Mo ti gba half payment. Ó kù full payment. Owó bá bí yé. Àyìndé ọmọ fẹ́ràn ọ̀rá pé o. Àlọ́ náà ń jáde. Ojú ọmọ ebi kan mọ́mọ́ rẹ̀ nígbà. Sísí lágbègbè sísí ìyájọ́ ọmọ rẹ̀ yọ. Ọmọ ìyá ní ìfẹ́ dídá. Ọmọ ìyá ní ìfẹ́ di sísì. Ó forí òye sórí olórí. Ó forí òye sórí olórí mọ́. Àyìndé ó wá ní sẹ́yìn ẹ̀ wá bínú. Ẹgbẹ́ ìdílé ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹni tí wọ́n sí ní ìgbò máa jayé lágbo ọmọ fẹnu bà àwọn ẹjẹ́ o ọmọ fẹnu bà àwọn ẹjẹ́ o àgbo bẹ́ẹ̀ sí ẹjọ́ òkú ẹ̀ kó sáyẹ bàbá fún ẹjọ́ òkú láyé ayé gbogbo ayé àgbègbè màlúwé o tí wọ́n sí ní ìṣúró náà máa rí ìwé ìdẹ̀wò ayé sóbì. Ìdáyà Àyìndé ìbẹ̀rù. Wọlé ní kí ọmọ. Ìyọ̀bá bẹ ní ẹ̀kọ́ tí ó máa fi ti ẹ ṣe.
Oṣù àdùnkò ní rẹ́jẹ èkójẹ, wàrà ìtàlá ìkòlérè ní Òṣòdì. Ó yá MC Musili Yumi, ó ṣe wọ́n o, àyíndé ọmọ kí sọ̀yà. MC Musili Yumi, àyíndé. Abámidé, MC Musili Yumi, ọmọ àbẹ̀sẹ̀yà, ọmọ ìrẹsì, ọkọ alájà, orúkọ alájì, yóò sì fi ní ọ̀nà balẹ̀ nínú ojú ìbámu yà. Àbọ̀ tó tó lọ́dọ̀, àjọ máa kúrú ní ìjọba. Àjọ máa kúrú ní ìjọba. Àjọ máa kúrú ní ìjọba. Àjọ máa ti sọ̀yà. Ẹ̀sìn Musili Yumi. Abámidé, àwọn Musili Yumi, ọmọ àtúnṣe, ọmọ ìrèjì, ọkọ alájà, orúkọ alájì, yóò ti gbé ní lọ́wọ́ wà lọ́wọ́ ìgbàgbé ọ̀gbọ̀n. Àràbà ló tó bọ̀ lọ́dọ̀. Thank you. Ẹ̀ka bàjẹ́ bàjẹ́ pẹ̀lú fún wa o. Alẹ́ ẹ̀ka bàjẹ́ bàjẹ́ pẹ̀lú fún wa o. Ẹni bá gbẹja, ẹ bá sọmọ, ẹ bá gbà ọ́, ẹ bá ti jẹun, ẹ má bàbẹ̀ jẹ́. Ẹ bá ti ní bọ́lẹ̀ ìwà àpẹjọ. Ẹ bá gbẹja, ẹ bá gbẹja ìlú wa. Owó yìí, owó alálùkọ àríkà. Ẹ kí mi ṣá. Ṣù sínátọ̀ Sàràfà ni ọkọlẹ́bí kan tààrà ìyá wa. Báàmí sínátọ̀ àní ọ̀yọ́ ìbọ̀wọ̀ yín ló wà. Ṣé ẹ láti báyìí? Sínátọ̀ wa ń bí. Àní òkè ń gara, wọ́n lọ́wọ́ ọlọ́run ló wà. Ẹ máa bá débi gómìnà bá mi.